ṣe bọ́ọ̀lù òun ló lè mọ̀ wá wọn. À ń lékún sí ìwọ̀n òun wọ́n ń léjò sí ìwà àwọn lékún sí ìwọ̀n òun wọ́n ń léjò sí ìwà ọlọ́run ló lè mọ̀ wá wọn. Abẹnìyà Káróré òṣè ti gbọ́ Ojútólé blog ní kẹ́mọ́ o Ojútólé tẹlifíṣàn náà ni bẹ́ẹ̀ ò bá ti mọ Ojútólé ẹ sáré lọ gbéná wá. Aláṣẹ Ojútólé TV náà ni mo ń pariwo TFK Ajitaofiki náà láláṣẹ Ojútólé TV ẹ ṣáà ti máa gbọ́ wà á ti máa gbọ́ wà á ti máa rí Ojútólé TV Ojútólé tẹlifíṣàn ó wà káàkiri àgbáláyé ẹ máa wo Ojútólé TV ní kẹ́mà. Mo lẹ́yìn ìdí agbóbi tí atẹ́gùn ìkànnì fẹ́ dé a tún wà pẹ̀lú Yèyé Ajéṣìkẹ́mi Ọmọlára Yèyé Olókun èyí ẹ bá kẹ́wọ̀n yẹn. Mo kí gbogbo ojútọ́wò mi pátápátá ní ìlú orí ẹ̀ka rẹ̀ kẹsàn-án ìkàlẹ̀ láti ibi tí ẹ ti ń wò mí àti àsìkò tí ó bá dé sí etí ìgbọ̀nyín. Orúkọ mi ni Yèyé Ajéṣìkẹ́mi Olókun Ọmọlára Ọlátúnjí láti ìlú Ìlọrin. Ìlú Ìlọrin. Àmọ́ n ta fi ń gbé ọ̀rọ̀ àsìkò náà ni ọkọ ọ̀run àmúmọ́ ayé ọ̀run. Ìwé akọ́ bẹ̀rẹ̀ báyìí kí ni oúnjẹ ọkọ ọ̀run gan? Ẹ ṣé tí a bá ń sọ̀rọ̀ nípa ọkọ ọ̀run tàbí aya ọ̀run, these are entities àbí spirits ni wọ́n ẹ̀mí ni wọ́n má bínú pé máa sọ òyìnbó sí so entities ẹ̀mí ni wọ́n ẹ̀mí àìfojúrí tí ń bá ní ìrìn àjò yálà bóyá ní àdéhùn pẹ̀lú ẹ̀mí náà tàbí adélé ayé gbà á so ẹ̀mí ni wọ́n ẹ̀mí ni ọkọ ọ̀run soul ni wọ́n dì pẹ̀lú àwọn ẹ̀mí tí èèyàn ní soul bonding pẹ̀lú soul covenant òun ni à ń pè ní ọkọ ọ̀run tàbí aya ọ̀run. So ọkọ ọ̀run tàbí aya ọ̀run ṣé wọ́n ti fẹ́ra wọn lọ́run rí ni àbí ògbọ́n ní wọ́n ń ṣe láyé náà ṣe lọ́run tí wọ́n ti fẹ́ra wọn lọ́run rí ni ọkọ wá fi ìyàwó lẹ̀ òun wáyé àbí ìyàwó ló fọkọ ẹlẹ́ lọ́run ló wáyé ló wá ọkọ aláyé àwọn ọkọ náà tó wá ń gbé ọjà mílẹ̀ ní òní gbogbo ní láyé gbé. Oríṣiríṣi ọkọ ọ̀run ló wà èmi àti ẹ̀ máa classify wọn into 3 different types of ọkọ ọ̀run ṣó ti yé yín ṣùgbọ́n the first category of ọkọ ọ̀run òun ni àwọn tí a ní ìgbàgbọ́ wípé àjọ ń fẹ́ra ní òde ọ̀run ká tó wáyé ó dàbí ayé ń bí náà ní ẹ ti sọ ẹni mọ́ ṣe ń ṣe láyé náà ṣe lọ́run ṣé mọ̀ wípé tí ìyàwó bá fòṣánlẹ̀ tó ti kékeré lọ tó kú ó ṣeé ṣe kí ọkọ mi kó má máa rí mọ́ títí ayé ó lè wà in grief títí ṣó ti yé yín ní òde ayé náà. àmì gan-an ní pé wọ́n ń tẹ̀léra wọn. bẹ́ẹ̀ ni wọn ní pẹ́ tán fún máa padà tẹ̀léra wọn ìyẹn earthly ọkọ ọ̀run nìyẹn táwọn wá sọ pé nínú spiritual ọkọ ọ̀run àwọn ìyẹn ti máa ń ní àdéhùn tó jinlẹ̀ ṣé àwọn pẹ́tà máa sọ pé wọ́n fẹ́ múlẹ̀ ní ìsinyìí wọ́n lè já ẹ̀jẹ̀ kan fi ẹ̀jẹ̀ múlẹ̀ ó ṣeéṣe kan lè break tó bá yá èèyàn lè fẹ́nu múlẹ̀ ó ṣeéṣe kan lè break but tá bá sọ̀rọ̀ nípa ẹ̀mí soul covenant ìyẹn difficult láti break tí èèyàn bá sọ pé wọ́n fẹ́ break soul covenant ó lè já sí ikú pé mo fẹ́ gé ẹ̀mí ìkúrò lára mi so soul covenant ní spiritual husband máa ń ní ìyẹn tàtọ̀run wá ti bí ẹgbẹ́ náà máa ń ní pẹ̀lú olólùfẹ́ wọn ní òde ayé mi ìyẹn ni first category of ọkọ ọ̀run second category òun ni àwọn tí ẹ̀mí àìrí ẹ̀mí ajogun tó wọnú èèyàn bóyá ní yálà bóyá èèyàn rìn lọ́sàn-án gangan àbí èèyàn lọ sí tí odò kan ṣó ti yé yín àbí ó wá ní ìwà kan tí ó ní ìrìn kan téèyàn rìn ẹ̀mí ilé ti bẹ̀ wọnú ayé èèyàn kó sì takú sínú ayé èèyàn. The third category òun ni bóyá látara ìbálòpọ̀ tàbí ìbára ẹni iṣẹ́ tí àwọn olóyìnbó ń pè ní masturbation tí èèyàn bá jẹ́ èèyàn tó wà addicted to it èèyàn lè invite unknown spirit sí ara ẹ̀ tó jẹ́ pé èèyàn máa fi pé òun enjoy ẹ̀ but ẹ̀mí yẹn ti wọ ara òun lá máa wá enjoy èèyàn dẹ̀ ní rí that is àwọn kan wà tó yẹ pé they are chronic masturbator so irú yẹn so 3 category lọkọ ọ̀run pọ̀ sí àbí ayé ọ̀run ẹlòmíì níbi masturbation yẹn ó ti inherit ọkọ ọ̀run for life ẹlòmíì bẹ́ẹ̀ níbi ó ti inherit ayé ọ̀run àwọn ẹ̀mí àìrí wà àwọn ẹ̀mí ajogún wà tí ń rìn káàkiri Olódùmarè náà ló ní gbogbo wọn so ọ̀nà mẹ́ta
tí ó pín sí nìyẹn. àwa rí ẹlòmíì wọn ní ó yẹ kó fẹ́yàwó ó yẹ kó lọ́kọ òrọ́kọ fẹ́ wọn ní ayọ̀ ọ̀run ọkọ ọ̀run nílùú aláàmú tí ọ̀nà àbáyọ wà fún. bẹ́ẹ̀ ni ọ̀nà àbáyọ wà dáadáa. kí la lè ṣe. nǹkan tá à ń pè ní ọkọ ọ̀run lọ́dọ̀ títí wa èèyàn kì í tó bá jẹ́ the first category èèyàn ò lè pín wọn níyàwó. wọn lè pín yà. no ìyẹn ti only tọrún yẹn. the second and third àwọn nǹkan téèyàn lè ṣe tẹ́ni yẹn tí ẹ̀mí yẹn tí ó fi sá jáde kó lágbára yẹn ó wà dáadáa. This is spiritual works tó lè lé àwọn ẹ̀mí yẹn jáde wá. ṣùgbọ́n the first one a máa ń tu ni because ẹ lè pín níyà. wọ́n tẹ̀lé máa stubborn. wọ́n máa mi stubborn. àwọn mẹ́tẹ̀ẹ̀ta kàtígórì mẹ́tẹ̀ẹ̀ta ló stubborn wọn kì í lọ wọ́n dẹ̀ máa ń dènà èèyàn náà ni. wọ́n lé mi ẹni bá lọ́kọ ọ̀run ọkọ tó bá obìnrin tó lọ́kọ ọ̀run ọkọ ayé gan wọ́n ní ọkọ ọ̀run yẹn gan pàṣán bòfì àjẹgbìwọ ọlọ́gbà ìyàwó mi. ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa nítorí pé ó ti máa place embargo lórí spouse ẹ̀ tó wà lórí ayé ń bí so tó bá wá rí pé nìkan fẹ́ máa bá òun dùn á kó ń pàṣán o. mo gbọ́ story ẹnìkan wọ́n ló ṣe ìyàwó tán mo gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní Àbújá ló ti ṣẹlẹ̀ ó ṣe ìyàwó tán pẹ̀lú ó ṣe ó wẹ́ẹ̀dì obìnrin tán wọ́n lè jọ sùn lórí bẹ́ẹ̀dì wọ́n ní bàtàn máa jí wọ́n ti bá lẹ́lẹ̀ tí wọ́n dẹ̀ mẹ́ni tó dé. wọ́n ti dé ọkọ bẹ́ẹ̀ ni wọ́n náà ti bá ní dídè lẹ̀ tó ká kò síbẹ̀ mo gbọ́ bẹ́ẹ̀ so ara nǹkan tọkọ how extreme tọkọ ọ̀run lè lọ nìyẹn so òótọ́ ni wọ́n máa ń stọ́bọ̀ wọ́n lè burú. ètò ẹ̀ pé ní ọkọ ọ̀run tọ̀run yẹn bẹ́ẹ̀ ìjọ máa ń wá sáyé gbogbo nǹkan tó máa ní pé àwọn ní ọkọ ọ̀run ẹ̀ wá bá. bẹ́ẹ̀ ni àìmọye èèyàn tó jẹ́ pé wọ́n ti rí ọkọ ọ̀run wọn lórí ayé bí tó máa fara hàn wọ́n. ọmọ ń wò mí níwò mi wò ọ́. bẹ́ẹ̀ ni ó wá lè lọ tán kí èèwọ̀n tó ṣe pé ẹni tí mo máa ń rí lójú àlá mi lélẹ̀ yes ó possible. ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à dẹ̀ ń pè lọ́kọ ọ̀run yìí ẹ̀mí another creature ni wọ́n most of them wọn kì í ṣe complete human being òun ni wọn ṣe lè bá wa gbélé ayé tá a fi máa sọ fún wọn pé lọ dúró dè lọ́run ó ń bọ̀ wá báyìí má jẹ́ lẹ́nu. ìyá wa ìjọkọ ọ̀run tàbí aya ọ̀run ṣó tiẹ̀ lórí tó ń ṣe fẹ́ dà. bẹ́ẹ̀ ni inú rẹ̀ wò. wọ́n lóore tán ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọkọ ọ̀run ẹ̀ ló ń protect ẹ̀ ṣùgbọ́n orí ẹ̀yẹn orí ẹ̀dẹ́ ni o bó bá sọ pé òun protect èèyàn ó máa ń wà over domineering àbí dominating dẹ̀ ni eléyìí tó ń pè é wọ́n máa ń wà over possessive lórí àwọn tó jẹ́ nǹkan dáàbòbò ẹlòmíì wà ó ní tí ọkọ ọ̀run bá wá mo léèyàn tó sọ bẹ́ẹ̀ fún mi ó ní tọkọ ọ̀run bá wá bá òun lájẹsọ pẹ̀lú ojú wọn ó tó bá máa dárò lẹ́kọ̀ọ́ ìgbà ìyá aláìyá owó lòun máa rí ó ní àláti kan máa wọlé ni ó ní sọ òun gan kó fílẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni. wọ́n gbádùn ẹ̀ bẹ́ẹ̀ mo ní kò wá níbi ọkọ ayé lọ́wọ́. ọkọ ayé ń kọ́. àwọn yẹn ò lọ́kọ wọn lè lọ́kọ kò sí wọ́n ti fẹ́ ni torí pé embargo tó lè sí lára tó bá ti ń bá nígbàṣepọ̀ lójú àlá òun nìkan ló máa fẹ́ràn ẹ̀ gbogbo àwọn ọkọ mi tó bá fẹ́ fẹ́ hatred máa wà níbẹ̀ ni kò lè mọ́ ṣe lójú wọn láyé a máa fi embargo títí ẹ̀yẹn òun ló máa dáa fún ló máa wúlò fún ṣùgbọ́n ṣe rí tàwọn yòókù àwọn ọkọ ayé àlùbami náà lè máa fi rí obìnrin yẹn ṣe tàbí kó jẹ́ pé ogun nǹkan tó bá ń ṣe á kàn máa irritate wọn wọn ní fẹ́rẹ̀ tinútinú wọn ní lọ́kọ tàbí kán máa enjoy ilé ọkọ òun nìkan ni ó mọ enjoy ilé nǹkan rẹ̀ fúnra rẹ̀ yóò sì mọ ní láyé. wà dáadáa bẹ́ẹ̀. ǹjẹ́ wàá ní àjọpọ̀ tí wọ́n láàrin ọkọ ọ̀run àtẹgbẹ́ tí wọ́n ní connection kankan. very strong connection majority of àwọn èrò míì tó ní ọkọ ọ̀run inú ẹgbẹ́ wọn ni ọkọ ọ̀run ti wá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ inú ẹgbẹ́ ni ọkọ ọ̀run ti já. wọ́n ti promise ara wọn ní ẹgbẹ́ wọn pé. bẹ́ẹ̀ ni my dear Àjíkẹ́ ìwọ ni wàá fẹ́. bẹ́ẹ̀ ni o mò ń padà bọ̀ wá ẹlòmíì gan á ti bímọ sọ̀hún tí wọ́n mọ̀ retí pé kó tètè wá kó wá bójú táwọn ọmọ ẹ̀. ọmọ tó wá tó kó ní boyfriend tó ti ń wo 40 38 45 kó lọ́kọ tí ò ní ó fà kò rí fà ó tọ́ kò rí tọ̀ ó lè kó bá ṣé ọkọ òun lè máa darú obìnrin bẹ́ẹ̀ láàbù. irú situation bẹ́ẹ̀ yẹn kì í ṣe gbogbo ẹ̀ náà lọ́kọ ọ̀run oríṣiríṣi nǹkan ló lè fà torí ẹ̀ la ṣe máa ń sọ fún yàn pé kó ṣe consultation tí èèyàn bá ṣe consultation òun ló fi máa mọ̀ pé nǹkan báyìí ni ṣùgbọ́n tó bá jẹ́ wípé èèyàn yẹn á ti wá rí pé ọkọ ọ̀run ni á wà tó ṣe ni ṣùgbọ́n ọkọ ọ̀run lè fà á dáadáa mo sọ fún yín ó máa enjoy ara ẹ̀ ní to himself alone so adánidúró ló ń gbèsè ní ọkọ ọ̀run
wọ́n máa ń fi àkókò ẹni ṣòfò níbẹ̀. kára ọ̀run ṣe tọ̀hún kára yín mo bá ìṣe tiẹ̀ lọ. òun la ṣe máa ń tù wọ́n. wọ́n lè máa ń gbọ́ títù. wọ́n gbọ́ dáadáa. ibi stubborn ló tẹ́ pé tẹ́ bá ń tù lọ́wọ́ báyìí a máa bá yín fà á. ìyá wa kí ni òbí wa lè ṣe fọ́mọ ẹ̀ tí a fi dènà ó délé ọkọ tó ń lágbà kó báyìí ṣé ó lérè tí ìyá gbọ́dọ̀ sá ṣé ó lérè tí ìyá gbọ́dọ̀ sá. ọ̀pọ̀lọpọ̀ wa ní tí mo máa ń sọ̀rọ̀ kan tó bá yẹ pé àwọn òbí wa tó bá yẹ pé wọ́n sá eré lórí ìwà dáadáa àwọn pọ́blẹ́mù kan wà tá a fèsì tá a ní fèsì ṣùgbọ́n nísìnyí iyán ti dà tán wọ́n ọbẹ̀ ìjà tó sè àwọn òbí lásìkò yìí àkọ́kọ́ agbọ́dọ̀ mójútó àwọn ọmọ tá à ń bí nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi láti kékeré ló ti lọ́kọ ọ̀hún tá a dẹ̀ máa fi àpẹẹrẹ hàn ṣùgbọ́n nígbà ìbìkítà àìkọ́bí ara sí wọn ò ní yà sí ọmọ mi àmọ́ sọ fún mi pé òun lálàá ìyá mi shut up I don't want to hear ọmọ mi àmọ́ sọ fún mi pé I'm seeing something every time ẹni ẹgbẹ́ mi ẹ sàn so òbí lálàkọ́kọ́ agbọ́dọ̀ máa ṣe àkíyèsí àlá àti ìran tí àwọn ọmọ wa bá ń rí àti ohun tó bá ń sọ jáde lẹ́nu àti ìwà tí wọ́n bá ń hù ẹ fi máa ṣàkíyèsí pé irú ọmọ yìí irú ọmọ wo ni bẹ́ẹ̀ ni now nípa ti ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa gbogbo apátápátá la lẹ́gbẹ́ gbogbo wa ni. ṣé èmi náà ní báyìí. gbogbo bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ní. èmi ọkùnrin. bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ló ní. ẹgbẹ́ ìjọ gẹ̀rẹ́ ní tiwọn àbí ti. àwọn máa ṣàyẹ̀wò náà fi máa mọ̀ yẹn àwọn àṣàtinúmọ̀ràn so tọ́ bá ti rí àkíyèsí bẹ́ẹ̀ tí ẹni tí yóò bá ń tọ́jú ẹgbẹ́ ọmọ ẹ̀ láti ilẹ̀ mo ní ìgbàgbọ́ gan pé ìwọ̀nba lọ́kọ̀ ọ̀run máa dà láàmú wọn a máa ń pè kankan ní ìfìdí ẹgbẹ́ lélẹ̀ tá a bá ti fìdí ẹgbẹ́ lélẹ̀ fún yàn tàbí tá a fìdí ẹgbẹ́ lélẹ̀ fún ọmọ wa láti kékeré tó dẹ̀ mọ́ tẹ́ fi pa ẹ̀ mọ́ pé ojúbọ ẹgbẹ́ rẹ̀ o súwìtì bisikíìtì máa wá dà sí o oúnjẹ máa wá gbé síbẹ̀ wọn á ní kẹ́lẹ́ mi máa jẹ oúnjẹ kù bí mo bóyá ẹgbẹ́ orí wọn á ní wá máa jẹ oúnjẹ tán tá a lọ́ọ́ kù fún wọn ní àwọn ẹgbẹ́ so tí yóò bá ti lójúbọ ẹgbẹ́ fọmọ ẹ̀ súwìtì bisikíìtì ẹ̀yìn ẹgbẹ́ mi ó yá ẹ wá gbà o tó bá ti ń ṣe nígbà tí irú ọmọ bẹ́ẹ̀ yẹn bá máa dàgbà kò ní ṣìrìn nítorí pé àwọn ọmọ máa gáìdè the more tẹ bá ó dàbí tẹ bá ń fọmọdé ní sweet àti biscuit ní ìṣàpé wọ́n máa fẹ́ràn yín the more tẹ bá ṣe ń fún ẹgbẹ́ yín ní oúnjẹ òun náà ṣe máa fà mọ́ yín sí i so that is why tó fi necessary pé gẹ́gẹ́ bí òbí ó dáa kéèyàn fi di ẹgbẹ́ nílẹ̀ fúnra ẹ̀ fún àwọn ọmọ ẹ̀ nítorí ọjọ́ iwájú. kàwáfílẹ̀ ṣe lọ. ẹni tó bá fìdí ẹgbẹ́ nílẹ̀ níbi kan tí ò wà débẹ̀ mọ́ bóyá nǹkan kan ṣẹlẹ̀ láàrin wa àti bí àwọn afìdẹ́gbẹ́ lílẹ̀ lọ́dọ̀ yín sìn ìgbà tí àwa sọ̀rọ̀ mọ́ ẹgbẹ́ mi dẹ̀wà lọ́dọ̀ yín ìmẹ̀dẹ̀ lọ́dọ̀ yín mọ́ kí la burú tó wà bẹ̀. ṣe rí ẹ ṣe ìbéèrè yìí ó wà very very important ìtẹ̀lẹ̀ béèrè yìí màá tún wá sọ fún yín sìn pé ẹgbẹ́ gan ló jẹ́ kẹ́ béèrè bẹ́ẹ̀ ni àwọn gangan ló kó sí èmi náà fẹ́ béèrè àwọn náà jẹ́ kẹ́ rí ìbéèrè yìí béèrè nítorí pé ara nǹkan kan tí à ń kojú nínú pé à ń ṣe ẹgbẹ́ fún yàn nìyẹn ṣe rí tá a bá fẹ́ bọ ẹgbẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan mo ní ẹgbẹ́ wọn wà tricky and manipulative and cunning so ṣe rí tẹ́ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn tí ẹ bá wá bí tẹ́ bá ti ní láti yí pé ṣe mọ́ ní ẹgbẹ́ bá ti bọ́ lẹ́ẹ̀kan lè sìn owó máa dé wọn ní dáhùn èèyàn máa ń bọ ẹgbẹ́ léraléra ni in fact ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bọ ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ more than 7 times kó tó bẹ̀rẹ̀ sí ní dá èmi gangan lóhùn. kẹ tó gbóhùn wọn padà bẹ́ẹ̀ ni mo bọ wá tó ẹ̀méje ṣe wá rí àìní sùúrù ló máa wá dá ọ̀pọ̀lọpọ̀ náà wá ní èmi ò lè máa bọ́ ọmọ wọn o mo ní ẹnìkan láti ìlú òyìnbó ni ẹni yẹn nígbà tí mo ṣe àyẹ̀wò fún wọn ní kó bọ ẹgbẹ́ ni ó ní àwọn nǹkan tó jẹ́ ìṣòro tó ń kojú ṣe rí nígbà tí àǹtí tó máa bọ ẹgbẹ́ yẹn bí ẹ̀méjì báyìí bó ṣe gí ẹwọ ohun ọ̀pọ̀ mọ́ òun ti gí fọpọ̀ òun fi gbogbo ẹlẹ́fọ́ lọ́hùn eléyìí máa ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gbà meanwhile ó dẹ̀ ti fìdí ẹgbẹ́ lélẹ̀ gbogbo ẹgbẹ́ ẹ̀ wà ṣe wá rí nǹkan tí àwọn ẹgbẹ́ máa ń ṣe atẹ́gùn ni wọ́n energy ni wọ́n mọ̀jẹ̀ ká tanra wa kò sí tó máa ṣẹni tó fìdí ẹgbẹ́ lélẹ̀ lọ́dọ̀ tiwa o nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé àwọn ẹgbẹ́ yẹn máa ṣí kúrò ń bẹ̀ nígbà tó bá ti rí pé wọn fáwọn ní kankan mọ́ wọn rí kankan jẹ wọn orúkọ wọn fún kankan they will leave that place tó máa fi bẹ̀ yẹn lẹ̀ wọ́n lè ṣí lọ padà ẹni yẹn nìkan pẹ̀lú wọn ló wá ní issue ṣùgbọ́n tó bá wá tún wá jẹ́ wípé ojúbọ ibi tó fi kòkó ẹlẹ̀ sí wọ́n ń bọ ẹgbẹ́ ń bẹ̀ steadily tó yẹ pé wọn lè má fi nǹkan ẹgbẹ́ síbẹ̀ wọn lè somebody like me àwọn kòkó kan wà mí tẹ́ bá wọn tó ní wọn rántí mọ́ wọn ò bójú ẹ̀yìn mọ́ wọn padà wá mọ́